Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil awwalina wal akhirina. Atabil anbiya'i wal mursalina. Wa alihi wa ashabihi tahibina wa tahirina. Qala rabbi ishrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli waj'al li wazira min ali haruna akhi jiddi bi asri wa asriku fi amri kay nusabiyaka kaziran wa nuskuraka kazira innaka kunta bina basira qala kazibutita sulaka ya Musa mariyaba bika ya ramadana mariyaba bika ya ramadan mariyaba bika ya ramadan mariyaba bika ya ramadan mawule ma rọra oṣù àpọ́nlé mawule ma rọra oṣù àpọ́nlé mawule ma rọra oṣù àpọ́nlé mawule ma rọra oṣù àforíjì. Jama akira ko salamu alaikum warahmatullahi wabarakatuh. Ìta mú wá fún wa lónìí náà ni ìmúra de oṣù Ramadan. Oṣù tá ti máa ń sin Ọlọ́run púpọ̀ jù lọ́sọ̀ọ́ náà Al-Qur'an. Bada auzu billahi bismillahir rahmanir rahim. Ó ní kutiba alaykum siyamun kama kutiba alal ladina min qablikum la'allakum tattaquna. A ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ranyàn fún yín. Kama kutiba alal ladina gẹ́gẹ́ bá ti ṣe lọ́ranyàn fáwọn tí síwájú yín la'allakum tattaquna. Kẹ́lẹ́ bá bẹ̀rù Ọlọ́run ni. Ìbẹ̀rù Ọlọ́run ni ìjọsìn ni àwẹ̀ gbígbà wà fún. Tá bá ní kí náà pè ní Ramadan, oṣù kan ni tó jẹ́ pé oṣù tí ìjọsìn kúnnú ẹ̀, tí ìbẹ̀rù Ọlọ́run kúnnú ẹ̀, tí gbogbo nǹkan dẹ̀ kúnnú ẹ̀. Oṣù ńlá ni. Gbogbo àgbáyé, gbogbo sánmà wọ́n ti ń rọ́ kẹ̀kẹ́. Oòrùn ti ń rọ́ kẹ̀kẹ́, òṣùpá ti ń rọ́ kẹ̀kẹ́, gbogbo ilẹ̀ ti kún, gbogbo àwọn ìràwọ̀ wọ́n ti ń retí oṣù Ramadan. So torí díẹ̀ yìí, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọdún mi ni atakum Ramadan. Ramadan ti dé wá báyìí o. Irú kí ni wà nínú Ramadan? Inú oṣù yìí kí ni jẹ́ bẹ́ẹ̀? Shahru barakat, oṣù àlùbáríkà ni. Ànábì ló sọ bẹ́ẹ̀. Ipò oṣù tó ń bọ̀ yìí o, oṣù àlùbáríkà ni. Tí èèyàn máa ń wá àlùbáríkà ń bẹ, gbogbo tí èèyàn bá tọrọ ń bẹ, Ọlọ́run sì fi àlùbáríkà sí. Gbogbo tí èèyàn bá ṣe, Ọlọ́run fi àlùbáríkà sí. Gbogbo tá bá ti ṣe ní oṣù náà tó bá ti wọlé wá, Ọlọ́run kó fi àlùbáríkà sí fún wa. Ya'sikumullahu fihi wa yanzilu rahmata. Ọlọ́run máa ń dìídì sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ ni. Yóò prepare ìkẹ́ rẹ̀ kalẹ̀ tí yóò sọ kalẹ̀ lórí àwọn ọmọ Ànábì Adam. Nínú àwọn tí wọ́n bá wà nínú oṣù yìí tí wọ́n dẹ̀ mú kóra dúró, tán tẹ̀lé àṣẹ t'Ọlọ́run, tán tẹ̀lé òfin t'Ọlọ́run, tí wọ́n sì jìnnà sí t'Ọlọ́run ò fẹ́. Gbogbo ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ nínú oṣù yìí. Oṣù gidi ni, oṣù ìdùnnú ni, oṣù ayọ̀ ni. Oṣù tí gbogbo sánmà rọ́ kẹ̀kẹ́ dè, ó ń lóṣù Ramadan tẹ̀ ń wọ̀ yìí. Wọ́n wá ní bó ṣe wájẹ́ Shahru barakati wọ́n ní ó tọlẹ̀ àtọ̀yà. Wọ́n máa ń sọ̀yàn dolóríire nínú oṣù yìí. Èèyàn máa dolóríire. Tí òun bá tiẹ̀ ní wà oríire lọ́wọ́ nínú oṣù yìí, a máa dolóríire. Tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀, Ànábì ni wọ́n á máa foríjì. Ó ti yé? Gbogbo ẹ̀ tí èèyàn bá ṣẹ̀, wọ́n á máa foríjì. Gbogbo ẹ̀ táwa náà bá ṣẹ̀ nínú oṣù yìí, Ọlọ́run máa foríjì wa. Ọlọ́run foríjì wa. Wọ́n tún wá ní wọ́n tó futahu fi abwaba samai. Wọ́n tó futahu fi abwaba samai. Wọ́n á máa ṣí gbogbo ohun tó bá jẹ́ lẹ́kùn sánmà sílẹ̀. Wọ́n á ṣí gbogbo ẹ̀ sílẹ̀ láti ṣe kíni? Láti kó gbogbo àdúrà wa wọnú sánmà lọ. Láti kó gbogbo ìjọsìn wa wọnú sánmà lọ. Láti kó gbogbo ohun tá a bá ń tọrọ lọ sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n sì lẹ́kùn rẹ̀ sílẹ̀. Inú oṣù yìí, oṣù kẹ́ni, oṣù gẹ̀ni. Kí la wá gbọ́dọ̀ palẹ̀ mọ́ fún? A gbọ́dọ̀ palẹ̀ mọ́ àníyàn. Wípé àníyàn pé Ramadan tó ń bọ̀ yìí o, èmi náà fẹ́ gbà. Tí bá ti gbà, mo fẹ́ gbà nítorí t'Ọlọ́run àti Ànábì wa Muhammad. Mo fẹ́ fi ṣe ìjọsìn fọ́lọ́run ni, kí n fi ṣe nǹkan mi. Mo fẹ́ fi ṣe ìjọsìn fọ́lọ́run ni. Mo fẹ́ fi ṣe ìjọsìn fọ́lọ́run ni. Èèyàn bá fẹ́ wá gbà àwẹ̀, àkọ́kọ́ tí ọkọ ní yọkọ̀ lálàáfíà. Ọlọ́run wọlá Muhammad, Ọlọ́run sá fún wa lálàáfíà. Tí ẹ bá dẹ̀ fẹ́ gbààwẹ̀, ó gbọ́dọ̀ kọ́kọ́ prepare ọkàn rẹ̀ pé mo fẹ́ before àlàáfíà, ó gbọ́dọ̀ kọ́kọ́ prepare ẹ̀mí rẹ̀ pé èmi náà fẹ́ ṣe t'Ọlọ́run tí àwọn kọ̀ọ̀kan nínú. Lẹ́yìn t'Ọlọ́run, ó sì wá kun àlàáfíà. Títí so gbogbo èjì náà àti t'Ọlọ́run tá a fẹ́ ṣe
àti àlàáfíà tá fi gbà ọlọ́mọsà fi lé wa lọ́wọ́ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Màwòlẹ̀ máa rọra oṣù àpọ́nlé, máwòlẹ̀ máa rọra oṣù àpọ́nlé, máwòlẹ̀ máa rọra oṣù àpọ́nlé, máwòlẹ̀ máa rọra oṣù àforíjì. Subhana rabbika rabbil izzati amma yasifun, salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.